ní orúkọ Jésù. Agbára ìṣerere kó wọnú ayé rẹ lọ. Agbára ìbùkún kó wọnú ayé rẹ lọ. Ẹ̀mí alaja, ẹ̀mí ìṣerere Ọlọ́run, ọwọ́ ọ̀tún òdodo Ọlọ́run tí máa ń gbé níjà kó wọnú ayé rẹ. Ogun àrọ́jú jẹ, àrọ́jú mu ní orúkọ Jésù ó dópin báyìí. Mo pa àṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run. Gbogbo agbára tí ó ní òní ṣe rere láyé, gbogbo agbára tó sọ àlàjá dèwọ̀ fún ọ, iná Ọlọ́run kó palẹ̀ wọ́n mọ́ ní orúkọ Jésù. Mo kí àwọn ọmọ Ọlọ́run pé àtúnkò oríire tí ọ̀tẹ̀ yìí, sáàmù fún ìṣerere àti àlàjá. Mo ní ìgbàgbọ́ yìí pé bí o bá ṣe ń ka àwọn sáàmù yìí pẹ̀lú ìgbésẹ̀ tí ẹ̀mí ní kí a gbé, ìṣerere rẹ kó dé, àlàjá rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ ní orúkọ Jésù Kristi. Lọ́lú àlùyọ bí o bá ṣe ń ka àwọn sáàmù yìí sínú omi, ọ̀rọ̀ Ọlọ́run ni o kó jà fún ọ, kó mú ìṣerere tọ̀ ọ́ lọ́wọ́. Jésù Olúwa wa, àmín. Bí a ṣe máa ka sáàmù náà nìwọ̀nyí o. Wàá bu omi tí o lè fi ṣanra tán lẹ́ẹ̀kan àti bíbélì rẹ lọ́wọ́ àti ìgò òróró goya oil kan. Wàá ka àwọn sáàmù yẹn sínú rẹ̀. Tó bá ti kà tán, wàá fi omi yẹn ṣanra. O ní fi ọṣẹ wẹ̀ nígbà yẹn o. Wàá mú goya oil yẹn, wàá fi máa para ní gbogbo ìgbà tí o bá fẹ́ jáde nílé. Tó bá fẹ́ lọ fún interview, fi para. Tó bá fẹ́ wá iṣẹ́ lọ, fi para. O fẹ́ lọ sí ibi òwò rẹ, fi para. Wàá rí ìyanu Ọlọ́run tí ó máa ṣẹlẹ̀. Ó dájú àwọn áńgẹ́lì ìṣerere àti àlàjá Ọlọ́run yóò máa tọ̀ ọ́ lẹ́yìn ní gbogbo ibi tí o bá ń lọ. Gbogbo ibi tí o bá dé, àánú Ọlọ́run yóò máa sọ̀rọ̀ fún ọ. Àwọn áńgẹ́lì Ọlọ́run yóò sì máa tì ọ́ lẹ́yìn ní orúkọ Jésù. Àwọn sáàmù náà nìwọ̀nyí: Psalm 64, Psalm 64, Psalm 67, Psalm 67, Psalm 85, Psalm 85 àti Isaiah 53 pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko nínú rẹ ni o. Lẹ́yìn tó bá ti wá ka àwọn sáàmù yìí tán, wà wá gbàdúrà pé Ọlọ́run ìṣerere o àti àlàjá sọ̀kalẹ̀ sínú ayé mi. Ọlọ́run ìṣerere o àti àlàjá sọ̀kalẹ̀ sínú ayé mi. Wà wá fi omi yẹn ṣanra. Gbé wọn goya oil yẹn, wàá máa fi para ní gbogbo ìgbà tó bá fẹ́ jáde nílé. Ojúrere àti àánú Olúwa yóò máa tọ̀ ọ́ lẹ́yìn. Jésù Olúwa wa, àmín. Fún àwọn tí wọ́n ń béèrè pé ìjà àrí àǹfààní tí a bá fẹ́ pè, ẹ pè nọ́mbà tí ó wà ní abẹ́ lógò wa. Ẹ ṣé púpọ̀. Jésù ni Olúwa. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at Olorun TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.